Igi ọlọ́bẹ̀. Ìjọba ọmọ Álímì gbọ̀ngbọ̀ngbà wọ́n ti gé létí lọ ṣẹ̀rù pani ó ti lẹ́fù lọ lọ pé wa kò sẹ́ni pé lọ ìjọba ọmọ Álímì ó yá fi lọ pé wọn. Ìjọba ASEMALU wọ́n nà ókè wọ́n fọwọ́ kàn ókè gbé bọ́nà wọ́n pé bá fọwọ́ kàn wọ́n kẹ́ràn. Ìjọba ọmọ Álímì ti tó sá péjú sí rẹ̀ lókèlè rà. Ìjọba ọmọ Álímì wọ́n lè bọ́ Jagunlabi lára wájú. Ọkùnrin wàwà wòwò wàwà. Ẹni fọwọ́ ta mi takú lọ́ba, ìfitakùn mi takú láyà. Ojú ọ̀tẹ̀ tó fẹ́ takún lọ́ba. Àwọn ọmọ ogun ìjọba wàwà. Àwọn ọmọ ogun ìjọba yìí wàwà. Àwọn ọmọ ogun ìjọba ọ̀tàjọ́. Aláàrí wọ́n tuntun bí ẹyẹ ẹ̀dẹ́gbẹ́. Aláàrí wọ́n bá lè ẹ̀dẹ́gbẹ́. Àwọn tí ìjọba lọ sọ pé sọ́mbọ̀dì jẹ́ ìjọba arámọ̀ ìjọba níwá tuntun. Ẹyẹ ẹ̀dẹ́gbẹ́ ìjọba ní ìdájọ́ lẹ́pọ̀. Ìjọba ní ìjọba ń bọ̀ ẹ̀jẹ̀ bọ̀. Bàbá 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 ń bọ̀ ẹ̀jẹ̀ bọ̀. Ọmọ Sẹ̀mọ́dù ẹ̀jẹ̀ bọ̀. Owó wa ní wa ilẹ̀ ṣe bàlá. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ máa fara burúkú balẹ̀. Aláyé dákẹ́ ọ̀gá wà lórí ìjókòó rẹ̀ ṣe. Báwo ni ìjọba? Mo wá rí ẹni. Kò lè tó yẹn, ẹ jẹ́ ká parí ìjà tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ ká parí ìjà tó wà nílẹ̀ yìí. Ká rò pọ̀, ká gbára mọ́ra wa ṣó yé náà. Ọlọ́run. Ìjọba ní ọmọ ASEMALU tó bẹ̀rẹ̀ náà. Ṣé ìyára ìyá yín ló ń sọ̀rọ̀ lọ́wọ́? Ọlọ́ sí aláya bá ń ké ta. Màá ṣáré òde fún pop sí ẹ lé sí kó fèsì. Láyé wà inú ayé ẹjọ́ ẹ̀pọ̀. Bàbá ìyá ẹ̀. Ìjọba nǹkan tí mo fẹ́ ni pé ká parí ìjà tó wà láàrin wa. Ajé. As in, a lè rò pọ̀ mọ́ra wa ká kọ́ ọmọlùbọ́ ká jayé káyé jàgbòrò láàrin. Ọlọ́run màmá mi. Tó bá ṣe pé yẹn ni ìyẹn kò kí ń ṣe izu náà. Ìjọba Álímì. Ọ̀rẹ́ lọ́lọ́run bá náà bí sí. Tó fi kú ọyanyan. Ó ṣì dànù. Ọba ASEMALU orí ló ṣe ìjọba ọba Álímì federal government. Tó ń bẹ ni. Ìjọba Yàrá ò ní fẹ́ bẹ́ẹ̀. ṣé yẹn lẹ́yìn ó wà ẹ̀yin ọmọ mi. Kí lè mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti tán nílẹ̀ àbí ọmọ ayé kò gbọdọ̀ jójú ayé àbí òkè ẹjọ́ màmá mi lè ìjọba ẹ̀yin ò tèmi mi ò mọ̀ bóyá ìjọba máa gbà lọ́wọ́ ìjọba máa gbà ọ̀rọ̀ ṣé ó ti dáńgbà yẹn ìjọba èyí ló mú kú rẹ̀ akákọ̀ fi mọ̀ pé ó ti tọ́nu ẹ̀ mi ò mọ̀ ẹ̀ láti ṣí o. Bẹ̀sí to person everything like comot ajé. Ó ṣé ọmọ yìí. Álímì kwa Àṣemọ́dù. Ìsàlá ní ghetto. Álímì oríta gan fẹnu sọ́kì sọ́lọ́ wà ní. Ẹni bá ti fọ́ di fọ́kàn. Orí ló ṣe sí. Kó bẹ́ẹ̀ náà. Àlàyé mi. Orí ló jábí lábù. Ìjọba Álímì ló sọ fún wọn pé gbogbo èèyàn tó tí wọ́n ṣẹ̀ gbọ́n gbogbo wọn náà ti bá òfin ìjọba Álímì ò ní tẹ́. Kẹta ní ìlú wà. Ẹ̀kọ́ mọ̀. Ó yá wọ́n sọ fún ọ̀tá lẹ́nu yẹrí yẹrí. Ìjọba Álímì kò ṣe fara wé. Ṣé fara wé? Ìjọba Álímì ṣe yẹrí. Aláya wọn.
Ọlọ́run. Fàájì ṣì ń bọ̀. Alákùá. Ìjọba. Ẹ jẹ́ kó yẹ ọgbẹ́ bó ṣe máa ń lọ ní bíbá yìí ni ẹ̀. Ó ti yé mi. Ìgbà tí jájọ wá ṣe kíni. Wọlé wá anytime. Wá ṣe kíni. Nígbà wọ́n gbà tí o ti sanwó bí. Àwọn láti ní ẹ̀dọ́wà nílé ọ̀gá tiwa. Ẹ bá wà ìtura ọ̀rọ̀ ọmọdé ìsì. Ó dà pé tí ó kè ò bá lọ bá mu ọmọ. Wọ́n máa bókè nìyẹn o. Ṣé àwọn ilé wọn ti ké jà ìbọn? Síwájú ìlà. Wọ́n máa rọ́ pálù ya ẹ̀ Ọlọ́run àsán pálù ẹ̀. Ókè ó kí n gbá tọ́jú kan. Ìjọba ẹ máa nǹkan tó fọ́ ni o. Mo ò láìkò lórí burúkú ọmọ tó ń lọ yẹn o. Ọmọ tó white and black yẹ tó. Ọmọ ẹ mú ọmọ a máa fakun síbẹ̀. Ó kí n gbá tọ́jú ó ti ẹ̀ tọ́jú kan lọ. Ó tààrẹ. Alimi ló ń sọ. Ìjọba wá tẹ mọ́lù. Alimi là sàn. Ọmọ yẹn kò mọ̀. Ìjọba Alimi. Ọ̀gá kan ọmọ ẹ̀ka tó pọ̀ ọ̀dọ́ wá gbọ́gbọ́ tó wà. Lábẹ́ ọ̀yà sílẹ̀. Ọmọ tẹ mọ́lù. Ìjọba tíya. Ìjọba tún pàṣẹ. Ìyàtọ̀ méjì kò jẹ́ tán. Ṣáàdé lásìkò ìlà yìí. Sáré àlùwàlà. Ọba Alimi tó bá lọ jí ma láyé máa mọ. Ikú ti pa ọmọ bí ọba dúpẹ́, àgùntí fọmọ tí yọ gbọdọ̀ gbìn àléhùn òkì ẹni tí wé nà pa ẹni tí wé pa ìlànà gbogbo rẹ̀. Ọ̀kẹ́rọ̀ ọdún màmá yìí ló sọ. Nígbà tí aláya bá kí ìyá ta ló wọ́n bá ti ṣe bàyà ọ̀nà ọlọ́run kí ìyá ọ̀nà. Ẹ dúró màmá ni ẹ dúró. Ìjọba ní tèmi báwo. Ẹni bá sọ pé tóbìnrin báwo. Ìyá ẹ ti kú. Aláwọ̀ bí ìdílé à. Mẹ́rin ìdè kí mi jọ ẹ̀. Àrùn mi. Ọ̀nà. Mama gbẹjẹ. Mama oya. Mama gbẹjẹ. What's up? Mama gbẹra oya. Oya kí ló ṣẹlẹ̀? Mama rọ́jọ́ náà ni o. Iná náà nìyẹn o. Kí ló ṣẹlẹ̀ mama? Ẹ̀sùn sí ẹ̀sùn àmọ́ kẹ́lẹ́. Mama rọ́jọ́ náà ni. What's up? Mama ṣé ń dẹ́wọ́ ni? Gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ìsọ́sọ́ náà ń sọ́sọ́. Wá sí tí wọ́n máa gbọ́ òní. Àjọ ní ìdè wá kó. Gọ́ọ̀mẹ̀ntì. O ní kájọ̀bò tó bá ti ṣe o máa kó tó bá sọ fún wọn o máa gbà. Ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀. Kí ló ṣẹlẹ̀? Ìyá ọ̀dẹ̀ wọ̀rọ̀ kí ló ṣe màmá? Màmá ojú mi. Màmá kí ló ṣẹlẹ̀? Màmá ti délẹ̀ ìjọba tó ṣe fíìmù ni. Màmá wà ní ìṣẹ̀lẹ̀. Màmá kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀dẹ́mọ́ ni? Àjọ ní. Màmá jẹmọ́ ni. Màmá ẹ stop ẹ̀ náà. Màmá kí ló ṣẹlẹ̀? Ta ló pè yẹ? Màmá kí ló dé? Àbẹ́ kò sún dáa kó ṣì lọ. Màmá kí ló ṣẹlẹ̀? Ó ṣì dànù ma. Wọ́n ṣáré ń tẹ̀. Ìyẹn ni pé pọ́ìsì wà ní àná. Ti dídò ló bá jáde. Ayé ọ̀rọ̀ ọ̀tọ̀. Ìjọba! Ẹ̀yọ́ mọ̀ kí náà dátì. Àyà yóò ní bá rẹ̀. Wọ́n ṣe bí wọ́n tó bí ó yà tó máa sọ. Wọ́n sọ bí tó máa mọ̀. Bàbá máa kú o. Bàbá pè ní máa tẹ̀lé yìí o. Bàbá ẹ̀ tó dé. Ìjọba ọmọ Alimi. Ọ́fíìsì Adébóyè sọ fún mi. Mi mọ̀ pé it's a crime kí ọ̀rọ̀ owó ra nǹkan tó wù. So mo ní sáì kékeré kan lórí ilẹ̀. Ṣé ni mo ní kí n lọ síbẹ̀ èmi àti dọ́tà mi ká lọ́wọ́ bẹ̀rù. Báwo bọ́ ìṣedé nìyẹn? Ó lóhun ìjọba. Tẹ́lẹ̀ bọ̀ yẹn ṣe ń threatening. Ó lóhun ìjọba. Ó lóhun ìjọba. Ó ní kí ló dé? Èmi láti sanwó lẹ̀. Màá sanwó blocks tí n bá dé débi kan màá sanwó ẹ̀
tí bá máa rúfù lé yẹn mú láti sanwó even tí bá máa kọ́ dénú lé yẹn máa sanwó imagine lórílẹ̀‐èdè yìí náà tá a dẹ̀ nírú yín lórílẹ̀‐èdè yìí. àbí. nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe mo fẹ́ kẹ́ bá mi arrest ẹ̀ kí bá mi tọ́jú ẹ o mo fẹ́ kó mọ̀ ẹ́ pé a ní ìjọba òfin dẹ̀ wà nínú ìlú yìí ọmọ tóògì ń kọrin kọ̀ọ̀kan ní máa wá máa ṣe làwùlàwù lórílẹ̀‐èdè wa náà. madam mo ti understand yín dáadáa ẹ tẹ́ ni wúyẹ ní ìjọba ló ń jẹ́ ẹ dẹ̀ fẹ́ ká bá yín tọ́jú ẹ̀ ká bá yín dí pẹ̀lú ẹ̀ ká bá yín nà án ká bá yín tì í mọ́lé. ẹ o ti time rẹ. bọ̀ madam èló lẹni wọ́n béèrè lọ́wọ́ yín gan. imagine 750,000 èló gan ni mo ra site. bọ̀ kò tí ì pọ̀ jù náà madam owó ìṣàkọọ́lẹ̀ lọ máa ń pè é just so kódà àwọn ọmọ yẹn ṣe get madam owó yẹn ò tí ì pọ̀ ju 750 àbí kí lẹ rí sí. ẹgbọ́n kan tí mo sọ ni adébọ̀bọ̀ yìí ń tírẹ́tì mi sẹ́ẹ̀ lórí owó mi tó lóun máa pa mí ẹ bá mi arrest ẹ o. nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ madam ṣe rí àwọn ọmọ ayé ìsìn kọ́lọ̀ kó ṣàánú wa ṣẹ́gẹ̀tì wọ́n ní ojú kan ló ń bímọ ìgbà ọmọ ló ń wò ara àwọn tí ó bá àwọn òbí ẹ̀ wò náà lè jẹ́ ṣe ti gẹ́tì ọ̀rọ̀ mi so irú bọ́ ṣe béèrè 750 èèyàn máa ń rìn èèyàn sanwó náà kílẹ̀ rò so irú bọ́ ṣe ní bẹ́ẹ̀ bá ní 750 yẹn ẹ lè fún wọn 300 ẹ lè fún wọn 400 kí àlàáfíà fi lè jọba ní àbí kílẹ̀ rò madam. ọ́fíìsà ẹgbẹ́ kan tí mo sọ ni àná àwọn tọ́ọ̀sì ní mi ìra ilẹ̀ lọ́wọ́ wọn mo ti san owó ilé mi o ọ́fíìsà kì í ṣe àwọn town planning ló ní kí n sanwó o. madam ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ ló máa ṣàánú wa láyé tá a wà yìí ṣe gẹ́ẹ̀tì àdè lè fẹ́ ru wọn kù a ní àwọn oríṣiríṣi wọn bẹ́ẹ̀ yẹn a lè fẹ́ ru wọn kù madam. ọ́fíìsà mo ní tọ́ọ̀gì ni bọ̀bọ́ yìí sẹ́ẹ̀ tọ́ọ̀gì ni bọ̀bọ́ yìí àtà. ẹ jẹ́ kí n fún ilé ọ̀ṣun ṣàkóso ìgbà tèmi kan fẹ́ ra lẹ̀ ìjọba iná wa ẹ jẹ́ mi pé nìkan fún lówó. ọ́fíìsà. tó bá ti ní kámọ́ ń yọ àbí wọ́n máa ń fi irú ẹni bẹ́ẹ̀ oúnjẹ wọ́n máa ń ṣe mọ́ oúnjẹ ni ṣe ti gbọ́ madam so ẹ̀yin kẹ́kàn wá wé ìtẹ́kùn fi bá wọn sọ̀rọ̀ nítubí ìnùbí amicably you should resolve it please kọ́tẹ́mi kọ́ rò ní ọ madam torí gbogbo pé ká lọ mú wọn ká lọ tọ́jọ́ wọn yẹn èmi àwa ìjọba kò fààyè gba ká máa tọ́jọ́ èèyàn ṣe get ẹ gọ́ọ̀mẹ̀ntì ikọ̀ ọlọ́pàá ò fààyè gba pé ká máa lo anybody please ṣe gbọ́ but má kàn rọ̀ yín pé kẹ́ lọ settle pẹ̀lú amicably ẹ jọ. nǹkan tẹ́ ẹ̀ ń try sọ fún mi ni pé you can't arrest me. kí nǹkan tá à ń sọ kọ́ nìyẹn. we don't have a security in this country again. I know nǹkan tá à ń sọ kọ́ nìyẹn ẹ má miss quote wa o a kan sọ pé we should just maintain peace within ourselves nǹkan tẹ́ lè resolve amicably láàrin méjèèjì ṣe ti gbọ́ madam. I don't want you. Thank you very much. Don't worry. Máa tún máa pè é ṣe kọ́ máa. Ọkùnrin wàwà wòwò wàwà. Ẹni fọwọ́ ta ní takú lọ́la, ìfi takú mi takú láyà. Ojú ọ̀dẹ tó fẹ́ takú lọ́la. Hello. Mo ti dé di gbayawu yẹn but uncompleted building méjì ni mo rí ìkan wọn rù gbẹ̀dẹ̀ dáwọn tí mi kí tuntun máa jó again. Okay. Wow. That's how it has been our place here. My child is 7. It's a problem of performance. Okay. Boss, the finest. Elaleji. Ẹ̀yin lẹ pè mí lórí phone right? Bẹ́ẹ̀ni sà. Ẹni sọ̀rọ̀. Ibi tẹ́ wá yẹ ní ìdá ti bẹ̀rù. Ẹ káàrùn. Ẹ kú tẹ́ḿpà. Náà, ẹ máa ń sọ.
Èèyàn kan ló júwe ọ̀dọ̀ yín bíbá ẹ̀ fún mi. Bàbá kan ló ń threaten life mi. So threatening yẹn ti wá pọ̀ débi pé kò jẹ́ kí n ní ìsinmi rárá. So ni mo ṣe wá báyìí pé kẹ́ help mi torí mi tó bẹ̀yìn níṣẹ́. Well, that's not a problem. Ẹnìkan tó wà nínú life yìí tó ń threaten ẹ̀ ni, right? Bẹ́ẹ̀ ni sir. Kí ni nǹkan tí a fẹ́ ká ṣe? Ẹ ṣe mọ̀ àwọn àgbà náà bọ̀ wọ́n ní ẹni tó bá yára lògùn gbè because already àti pa mí. Tìtorí ẹ̀ ló jẹ́ kí ẹ̀yin wá sí ọ̀rọ̀ tiwa, right? Bẹ́ẹ̀ ni sir. Ṣé ẹ ní picture? Mi ò rí dìde ní picture but mo ní fọ́tò lórí fóònù. Okay, thank you. Always. Ẹni ẹ náà ni lójú fún yín, right? Confirm, my lord. Well, inú mi dùn pé èèyàn kan ló introduce wa sí, right? Wọ́n dẹ̀ di sọ̀rọ̀ yẹn tá a jẹ fún mi, right? Well, ṣé ẹ mọ nǹkan tẹ́ máa ṣe báyìí? Rárá sà. 10 million lówó yín. Mi ìrálé mi rẹ̀ ní kẹ́ kọ́lé fún mi. Mo kàn ní kẹ́ bá mi mú ẹni tó. Madam, sir. Are you ready? Yes, sir. Yes, sir. Ẹ jẹ́ kí n fún yín ní 5 million. Ṣé àwọn ọkọ̀ tí mo rẹ̀ ní sí? Èmi ò lè dá ẹ̀mí o. Mo lè dá ẹ̀mí ni. 10 million naira kì í ṣe owó tó pọ̀. Cash or transfer? Ẹ jọ̀ọ́ sá ẹ jẹ́ kí n san 5 million. Sharp, madam. Sá. Ẹ̀jẹ̀ náà kì í ìyá òfin pàápàá. Ṣé o tún? Ṣé wá tẹ wá bí ẹ láti pé kò síbi tí kò dá mi bínú? Ilé náà làwọn náà wá ẹgbẹ́ kan ni. Àbẹ́ rí nǹkan tí kò dá mi bínú. So, ẹ ní láti kọ̀ pé gbogbo. Madam, Sir. like I said earlier, Okay, sir. cash or transfer? Yes, sir. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí mi, sir. Wá. Ṣáà lọ fún mi. Mo ti gbé. Ẹ jọ̀ọ́ sá, mi ì fẹ́ ní traces o. Mi ì pẹ́ ṣe mọ̀. Ṣé àwọn nǹkan tí mo máa sọ fún? Ṣé àwọn kí wọ́n tún yàn máa bu ìkòkò lójú? Am I right? Bẹ́ẹ̀ni sá. Wọ́n á fi fọ́ọ̀dù àpá mi sí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni bọ̀, mo ní mo fẹ́ rí inú wọ̀nà wọn. Ẹni kì í ọdún fún mi. Náà, èyí fún mi. A ṣe sí mi sọ. Madam, Sir. go this way. Okay, sir. Come back! Sir. Ẹ máa ṣe fún mi. Okay, sir. Easy. Ẹ ṣe sá. My boss, your wish is our command. Wọ́n lè bọ̀ Jagunlabi lára wájú. Àjọpẹ́ dé. Àwọn ọmọ ìyá mi tó wà ń bẹ̀. Wà pa. Báwo ni? Dáadáa ni. Àgbà náà ẹ̀ mo nídìí ẹ̀. Tó oríṣẹ́ ẹ̀ ni. Àmọ́ oríṣẹ́ ẹ̀. Ó gbà níwájú gbà lẹ́yìn. Wọ́n wá yẹn lọ sínú àbájọba. Yorùbá yín níbẹ̀. Bẹ́ẹ̀ ni mo parapọ̀. Mo nídìí ẹ̀gbọ́n ẹ̀. Ṣé bí mo ṣe da ogbó ẹ̀fọ́ yẹn? Má wò rí. Jẹ́ kí bẹ́ẹ̀ dà pọ̀ dáadáa kó lè wà pa. Ọmọ yìí wà ń bẹ̀. Ẹ fún mi sẹ́sì kan kí n fi wọ́ọ̀ṣì. O tún fẹ́ mu sẹ́sì ológogoro. Sí wàhálà. Èló wá lówó yẹn jẹba? 500 naira náà lówó ẹ̀.
ọmọ ìyá mi tó ṣú ọ. Ẹ máa jíṣẹ́ ẹ máa wọ̀. And if I want time, it a cool over. If you tackle me, you tackle la. Would you have to bet I go over? I want to look at you lava. Ìjọba, oh my Ali me. One day, boy, Jagun la bi lára wájú. Ọkùnrin wàwà wá. Yeah, and if I want time, it a cool over. If you tackle me, you tackle la. Would you have to bet I go over? I want to look at you lava. Boomini, oh boomini, bomosa, oh gia lobe. Hey friend, what's your name? Emi. Federal government na government. Ìjọba ASEMALU pẹ̀lú. Ìjọba ọmọ ASEMALU. Ó ti pẹ́ tó ti máa ń fẹ́gún ṣeré. Wọlé mi tó bá fún gbogbo mi ṣeré wà jẹ nílẹ̀. Ó yẹ pitú ọwọ́ yín. Ìjọba lélẹ̀ ASEMALU ó yà. Kẹ pógún kẹ pọ́gbọ̀n. Àti pé kò sí àkókò fún à ń fi ọjọ́ ráre. Chop and clean la wa, so kò sí àyè. Ìjọba ASEMALU mo fẹ́ kó wọlé ní lọ ráyé mọ́. Government! Make way! Ariwo! Ìjọba wọn sẹ́rẹ̀ ìlú kan. Ayé yìí máa bàjẹ́ ni. Balo! Fast! Yeah, and if I want time, it a cool over. If you tackle me, you tackle la. Would you have to bet I go over? I want to look at you lava. Boomini, oh boomini, bomosa, oh gia lobe. Ìjọba ọmọ Ali mi gbogbo ń pa wọ́n ti gé létí lọ ṣẹ̀rù pani ó ti lẹ́fù lọ pẹ́ wa kò sẹ́ni pé lọ ìjọba ọmọ Ali mi ọ̀yà fi náà pé wọ́n. Ìjọba ASEMALU wọ́n nà ó ké wọ́n fọwọ́ kàn ó kégbe bọ́nà wọ́n pé bá fọwọ́ kàn wọ́n kẹ́ran. Ìjọba ọmọ Ali mi ti tó sá péjú sí rẹ̀ ní kélera. Ìjọba ọmọ Ali mi wọ́n lè bọ́ Jagunlabi lára wájú. Ọkùnrin wàwà wá. Ẹni fọwọ́ ta mi takú lọ́ba. If you tackle me, you tackle la. Would you have to bet I go over? I want to look at you lava. Ìjọba ọmọ Ali mi. Wọ́n lè bọ́ Jagunlabi lára wájú. Ọkùnrin wàwà wá. Ẹni fọwọ́ ta mi takú lọ́ba. If you tackle me, you tackle la. Would you have to bet I go over? I want to look at you lava. Boomini, oh boomini, bomosa, oh gia lobe.